Hello. Ẹ̀yin èèyàn mi. A kú dédé wòyí o. Ọ̀rọ̀ kan ni ó ṣe mí kàyéfì. Mo ní kí n wá drop ẹ̀ fún àwọn èèyàn mi tó ṣẹlẹ̀ kẹjọ. Àwọn èèyàn mi tí wọ́n ní làákàyè, tí wọ́n ní òye. Wọ́n mọ bó ṣe ń dá sọ̀rọ̀. Wọ́n mọ bó ṣe ń lọ. Kì máa ṣe kékeré o. Wọ́n wà ní olórí blue àti Rónkẹ́. Lọ́ba ni ó tú àṣírí kan tó jẹ́ ìpè. Very, very vital secret. Wọ́n ló tú. Tẹ́lẹ̀ ló dẹ̀ bà mí o. Oníṣọ́ ìṣẹ̀lẹ̀ ṣá. Nítorí kíni wọ́n tún wọ̀ tí náà. Wọ́n ṣe ń plan irú nǹkan báyìí fún kábíyèsí. Àwọn pípù yìí gbóná o. Àwọn tó bá yẹ kó rí bẹ́ẹ̀ o. Àwọn pípù yìí gbóná. Ọlọ́run máa yẹ kán ṣe kábíyèsí léṣe bẹ́tẹ̀. Àṣírí wọn kò ever bò níbi tí kábíyèsí àti Naomi wà. Ọpẹ́lọpẹ́ Naomi tí kábíyèsí ní láyé ẹ̀ pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀. Wọ́n bá kàn ṣe kábíyèsí yẹn ṣìbálá ṣìbọ̀lọ̀. Gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́, ẹ̀yin èèyàn mi ẹ̀tẹ́ tí bẹ́ẹ̀ lè jẹ́ kẹ́ gbọ́ mi. Lọ́ba ní nǹkan bẹ́ẹ̀. Wọ́n ní àǹtí Rónkẹ́, ìyá láti ṣe olórí Rónkẹ́. Wọ́n ló sọ pé ó lọ tó àṣírí ní kíni. Kọ́sọ́ bá ṣe gbọ́, wọ́n ní àwọn ilé Ifẹ̀ ti gbọ́. Àwọn ààfin ti gbọ́. Mi ò rò pé ó tún ní nǹkan tó tún ń bò mọ́. Wọ́n ní àti àǹtí blue àti olórí Tèmítọ́pẹ́ ó di méjì. Ashley ó di mẹ́ta. Ìyábẹ̀jì àtọwọ́dá. Ìyábẹ̀jì àtọwọ́dá àti sìn. Kì í ṣe Tóbi ò sí nínú wọn. A gbọ́ pé Tóbi wà nínú wọn. Ìyábẹ̀jì àtọwọ́dá tàkọ́kọ́ kò sí ńbẹ̀. Wọ́n ní àti Ìgbì. Ṣé ó yé wa báyìí? Ìgbì olórí Rónkẹ́. Olórí Tèmítọ́pẹ́ àti tàtú nìyẹn. Ó tún lórí blue. Wọ́n láwọn tó lọ́wọ́ sí ọ̀rọ̀ ọmọ Ìgbì Mariam. Àwọn ìbejì Mariam. Fáwọn mẹ́ta yẹn. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà mọ̀ nípa ọmọ tí Ìgbì fẹ́ gbé fún kábíyèsí. Èmi náà sọ pé strategy burúkú lọ̀rọ̀ yìí. Ṣé ó rí bẹ́ẹ̀ ṣá? Torí pọ́pọ́ ṣìnṣìn. Ìbejì méjì, ọkùnrin méjì. Nítorí pé Mariam ní change lọ́wọ́. Ó fẹ́ rò pé bóyá owó ló ṣe ohun gbogbo. Owó lè ṣe ohun gbogbo. Òtítọ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ farahàn. Kì máa ṣe kékeré. Wọ́n ní olórí blue ló bá ní òun máa tú àṣírí. Wọ́n ló dẹ̀ ti tú kó sọ fún Mariam pé òun fẹ́ ta àṣírí. Àwọn tó ń dánwò sí àṣírí ọmọ tí àwọn ìbejì ti kábíyèsí tí Mary fẹ́ gbé fún kábíyèsí. Àwọn tó mọ àṣírí ẹ̀ nìyẹn. Pé òun sọ fún Ìgbì pé kó lọ gbé ọmọ yẹn fún ẹni tó ní. Ó gbọ́dọ̀ gbé fún kábíyèsí. Tó bá ní o fẹ́ gbé fún kábíyèsí tó yìí continue tó ń dúnkokò kó fẹ́ gbọ́mọ fún kábíyèsí. Kó tètè lọ fẹnu ara ẹ̀ lọ jẹ́wọ́ pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀, òun máa bá a sọ fún kábíyèsí. Kó lọ sọ bí kíní yẹn ṣe jẹ́. Pé kó lọ fẹnu ara ẹ̀ sọ pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ pé gbọ̀gẹ̀dẹ̀ máa gbiná fún un. Torí kò gbọ́dọ̀ gbé àwọn yẹn wá sáàfin wá claim ogún kankan lọ́wọ́ kábíyèsí. Ní àwọn pípù yìí máa lè o.
pé ó dàbí pé ó fi owó settle gbogbo wọn. Wọ́n ní bí 5 million ló kù láti fi settle Blue làṣírí tú. Kì í ṣe 5 million nìkan. Àṣírí tó wà ńbẹ̀ ó pọ̀ rẹpẹtẹ. Wọ́n lè win Ashley. Wọ́n ní kẹ́dẹ̀ máa wo Ashley yẹn pé gbogbo wọn náà jọ plan ẹ̀. But Ashley ó yín sí ọ̀rọ̀ yẹn díẹ̀díẹ̀. Wọ́n ní tó bá ti yá pé ó bẹ̀ tí ojú ń tì láti come out pé ọmọ Igbe kì í ṣe àwọn ọmọ kábíyèsí. Torí kábíyèsí, wọ́n mọ̀ pé kábíyèsí ti reject ọmọ tòun. Tí ọmọ tí ẹ̀yìn àṣírí tí ẹ̀ ti tú. Àṣírí Adémákinwá ìyẹn ti tú pé ọmọ Ashley o kì í ṣe ọmọ kábíyèsí. Can you imagine? Wọ́n ní ìyẹn yí sí pé bẹ̀ tó wọn ò fẹ́ come out. Wọ́n máa sọ pé ètò ìgbọ́ ti reject ọmọ tòun. Torí ẹ̀ ni òun ṣe fẹ́ kí kábíyèsí má gba ọmọ tí Mariam ìyẹn Igbe. Nǹkan bẹ́ẹ̀ o. Wọ́n nítorí ẹ̀ gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly ó ga o. Ọ̀rọ̀ àṣírí yẹn lágbára. Wọ́n ní Ronke ni problem tó wà nílẹ̀ sí. Pé kó yá tètè lọ, pé kí Mariam tètè lọ tú àṣírí ara ẹ̀. Torí apá àwọn ọmọ tó ń gbé dání ẹ̀ kì í ṣe kábíyèsí lọ ní wọn. Ó kàn fẹ́ fi ìrú gba ìbùkún ní ààfin. Wọ́n máa ní kì í ṣe kékeré. Nǹkan bẹ́ẹ̀ o. Wọ́n ní Ronke ń dúnkokò gidi gan. Ṣé àwọn kò ti sọ? Ó dẹ̀ méjì tí Ronke ti sọ. Ẹlẹ́ẹ̀kejì lélẹ̀. Ó ti sọ lákọ̀ọ́kọ́. Ní ìgbà tó ń kọ́ ṣẹ̀ṣẹ̀ ṣe ìkómọ tán. Tó wọ́n ní wọ́n kàn dìde ó lọ sọ fún kábíyèsí pé kábíyèsí o, kó má gba ọmọ tó wà lọ́wọ́ Igbe yẹn o. Má gba ọmọ yẹn pé kì í ṣe kábíyèsí lónìí o. Kábíyèsí ní ó lóun mọ àwọn tó ní. Ó tún padà ẹlẹ́ẹ̀kejì tún lélẹ̀ ló ṣe wá ń dárúkọ àwọn tó kù. Ó ní Igbe àti òun, Ronke àti Ashley àti Tèmítọ́pẹ́. Ó láwọn tó mọ̀ sí. Pé ṣùgbọ́n wọn ò dárúkọ. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n ní wọn rò pé bóyá Tóbi ó bá wọn ṣe meeting. But àwọn mẹ́rin tó kù yẹn wọ́n jọ ṣe ìpàdé yẹn dáadáa. Wọ́n jọ ṣe àjọmọ̀. Bó fowó dí wọn lẹ́nu pé nǹkan tó ń fẹ́ ṣe fún kábíyèsí rẹ̀. Ṣé gbọ́ àbí ẹ dà? Wọ́n rí pé ọ̀rọ̀ yìí lágbára. Kí ni ìtumọ̀? Ẹ̀yin èèyàn wa, eléyìí lágbára o. Ṣé ẹ̀yin náà gbọ́? A ní ká fi ìta yín lòlóbù kẹ́ ẹ mọ̀ bó ṣe ń lọ. Ó yẹ kí èèyàn mọ̀ bó ṣe ń lọ torí eléyìí lágbára. Kí ni ìtumọ̀ yẹn? Odindi àwọn mẹ́rin ṣàngí. Kì í ṣe pé Igbe nìkan ló mọ ọ̀rọ̀ yìí fún rẹ̀ o. Àṣejì ṣe òun nìkan ló plan. Ó ti mọ̀ pé àwọn tó máa tako òun kóhun yá tètè. Torí wọ́n ti mọ àṣírí wọn. Ṣé mọ̀ pé gbogbo wọn wà nínú ẹgbẹ́ pé kó àwọn fẹ́ fi ba ti kábíyèsí jẹ́. Nǹkan tó pa wọ́n pọ̀ ló ti tú wọn ká. Ọlọ́run Naomi ó wà láàyè. Àṣírí wọn máa tú. Ẹ̀yin èèyàn wa, mo ní kí n fi eléyìí kí n fi ta yín lólobó pé nǹkan tó ń lọ léléyìí o. Kẹ́yìn náà bá dá sí ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe. Pẹ̀lú ògo Ọlọ́run. Ọwọ́ tẹ fi ń bá mi subscribe lágbára ẹ̀jẹ̀ Jésù. Ikú ò ní jí yín pa. Àrùn ò ní sọ yín lọ́jọ́. Ààbò Ọlọ́run á dájú lórí yín. Ọwọ́ tẹ fi ń tẹ̀ka. Ẹ ní fi gbé nǹkan burúkú ṣe láyé yín. Nǹkan rere lẹ́ máa fọwọ́ náà bà. Yes, now. Gbogbo nǹkan tẹ bá ti fọwọ́ yẹn dé báyìí. Ó máa tayọ ní títí ayérayé. Jésù Kristi Olúwa tó olùgbàlà wa. Ẹ ṣé gan ni. Ẹ ṣé tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú o. Ẹ ṣé bá fi tó kù sí comment section yín èèyàn. Torí mo gbádùn yín. Ìwé tẹ̀ máa fi bá mi máa dá sọ̀rọ̀ yìí. Ó máa ń dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣé gan. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Allegedly ni a gbọ́ ni. A lè gbọ́ bẹ́ẹ̀ yẹn ká keep quiet pé àbí bẹ́ẹ̀ kọ́. Torí kẹ́yìn náà lè túbọ̀ bó ṣe ń lọ. Òun la ṣe ní ká gbé wá sí ti ìgbọ̀ wa. Ẹ ṣé gan.
láyọ̀ o.